lórí àwọn ọmọ yìí ọlọ́mọ nígbà síbẹ̀ láìpẹ́ tá a bá ti dènà tán ọlọ́ tó fún mẹ́ta sí. ẹ bá sàbí ẹ̀dá gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ wípé àwọn ìbẹ́ta Lateef Adédìméjì àti Adébímpé Oyèbádé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti bá wọn tán. èyí ò tí túmọ̀ sí pé wọ́n bá ẹlẹ́sìn mùsùlùmí tán, tí túmọ̀ sí pé bàbá mùsùlùmí ni. wọ́n bá ẹlẹ́sìn ìgbàgbọ́ tán, èyí tó jẹ́ kìrìsìtẹ́nì, tí túmọ̀ sí pé ìdílé onígbàgbọ́ ní ìyàwó ti wá. èyí Adébímpé Oyèbádé ó wá sí èsì kó jẹ́ pé Adébímpé Oyèbádé ó ti tẹ̀lé ọkọ rẹ̀ lọ níbi ẹ̀sìn dé. ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé àwọn ọmọ wa bẹ́ta wọ́n ní grandma wọ́n sì ní grandpa táwọn náà ó nífẹ̀ẹ́ sí láti sọ àwọn ọmọ wọn lórúkọ eléyìí tó wù wọ́n látọkàn wá tí wọ́n fẹ́ máa pè wọ́n. orúkọ wo wá làwọn ọmọ wa ń jẹ́ ní tìdílé mùsùlùmí? orúkọ wo làwọn ọmọ wa ń jẹ́ ní tìdílé onígbàgbọ́? bákan náà ńkọ́ nílẹ̀ Yorùbá ńkọ́ orúkọ wo làwọn ọmọ wa ń jẹ́? ẹ máa bá ń tẹ congratulation sí kànnì ayélujára eyín abala àríwísí. ẹ máa bá ń tẹ congratulation, ẹ máa bá ń tẹ congratulation. kẹ́sì máa share fídíò, kẹ́ ẹ máa subscribe. ẹ jẹ́ wa mú wá fún yín. ìdílé Adébímpé Oyèbádé, ìdílé Lateef Adédìméjì, àwọn náà sì ti jáde, wọ́n ti sọ orúkọ táwọn gangan fún àwọn ọmọ àwọn. orúkọ tó dùn ún gbọ́ létí, tó dùn ún wò, tó rẹwà dáadáa, òun la fẹ́ gbé yẹ̀ wò. lẹ́yìn náà á wà fáwọn ọmọ nì lórúkọ. àná lọ́jọ́ kẹjọ eléyìí tí àwọn àáfàá tí wọ́n péjọ sínú pálọ̀ Lateef Adédìméjì tí wọ́n sì gbé ọkọ àwọn ọmọ wọn jáde nílànà ti mùsùlùmí. wọ́n ké útúbà lé wọn lórí, wọ́n ṣàdúrà fáwọn ọmọ náà pé Ọlọ́run jẹ́ wọn ó dirú wọn ó dìgbà, kí wọ́n pẹ́ kí ìmí ò tún wá gùn ìbẹ́ta. àwọn àfáà náà rọ̀jò àdúrà lé wọn lórí tí wọ́n sì gbẹ̀bùn fún ìyá ọlọ́mọ, wọ́n gbẹ̀bùn fáwọn ọmọ wa. ká tó wá ìyẹ̀wò ó kọ̀ wo làwọn àfáà tí wọ́n sọ àwọn ọmọ. ǹjẹ́ láwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ti wá táwọn náà wá sọ àwọn ọmọ wa lórúkọ yẹn láti fámìlì Adébímpé? mò ń bọ̀ ní ẹja kọ́kọ́ gbọ́ kútúbà báwọn àfáà ti gbọ́ kútúbà láwọn ọmọ wa lórí. ẹ̀yin náà mọ̀ pàdúrà nígbà agbára kọ́. وبعدين يا مولانا انك انت التواب الرحيم ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. لا تبني وغيرك يهدم اذا كنت تبني وغيرك يهدم. ìgbà táwọn àfáà tí wọ́n ké kútúbà tán, wọ́n bá gbé ọkọ ọmọ jáde. kò sí sàmínà àgàkàn bìkan, wọ́n gbé ọkọ ọmọ jáde gẹ́gẹ́ bí bàbá ọlọ́mọ ṣe kọ́ fún wọn. Abdulrahman ló kọ ọmọ wa lákọ̀ọ́kọ́, Abdulrahim ló kọ tẹ́lẹ̀ kejì, Abdulrakib ló kọ ẹlẹ́ẹ̀kẹta, Rahman, Rahim, Rakib lórúkọ àwọn ọmọ wa. eyín ní ọ̀nà ti mùsùlùmí. kí wàá lórúkọ wọn ní tìgbàgbọ́ àti ti Yorùbá? ẹ̀yin náà ti mọ̀ yìí pé tá a bá ti bíbẹ̀ta tó bá jẹ́ bèjì ni Táyé Kàìn ni wọ́n máa pè wọ́n. tó bá wá jẹ́ bẹ̀ta ńkọ́ kí la máa ń pè wọ́n? Táyé, Kàìndé àti Ìdòwú, tí túmọ̀ sí pé Táyé ní jẹ́ Abdulrahman, Kàìndé ní jẹ́ Abdulrahim, Ìdòwú ní Abdulrakib. mo rò pọ́rọ̀ náà ti yé yín báyìí.
kí wàá ní ó kọ gbàgbọ́ wọn èyí ó kọ kìrìsìtẹ́nì wọn. Báyìí ìdílé Adébímpé gangan àwọn ò tí ì fi síkànnì ayélujára pé bóyá grandma wọn rẹ́dì láti sọ wọ́n lórúkọ kìrìsìtẹ́nì tí ó jẹ́ pé sẹ̀mọ̀ pé àwọn onígbàgbọ́ àwọn kìrìsìtẹ́nì àwọn lè mọ̀mọ́ Abdulrahim, Abdulrakeem, Abdulrahman wọ́n lè mọ̀mọ́ pé káwọn náà ò fẹ́ fún lórúkọ tiwọn lọ́tọ̀. Ó wá ṣeéṣe kó jẹ́ pé ó ṣeéṣe ẹ mọ́ sì wá gbọ́ ó ṣeéṣe àsọ pé dandan o. Ó ṣeéṣe kó jẹ́ pé bọ́yọ̀ ní làwọn ìdílé ìyàwó làwọn náà ó ṣe tiwọn. Ẹ̀yin náà mọ̀ pé tó bá ti dá sí méjì báwọn tó jẹ́ pé ẹ mọ̀ pé ẹ̀sìn ọ̀fàjà kóńkálukú ó ṣe tiẹ̀ ni. Tó bá jẹ́ pé ọkọ wá láti ìdílé mùsùlùmí ìyàwó wá láti ìdílé onígbàgbọ́ àwọn mùsùlùmí wọn ó ṣe tiẹ̀ àwọn onígbàgbọ́ wọn ó ṣe tiẹ̀ ẹlòmíì àti ẹ̀ máa ṣe pọ̀ lọ́jọ́ kan náà tí ó jẹ́ pé táwọn fámìlì ìyàwó tí wọ́n bá fẹ́ pe àwọn ọmọ orúkọ táwọn sọ wọ́n ni wọ́n yìí máa pè wọ́n. Táwọn fámìlì ọkọ náà bá fẹ́ pe àwọn ọmọ orúkọ táwọn náà bá sọ wọ́n ni wọ́n yìí máa pè wọ́n. Kò síjà ń bẹ̀. Ẹ jẹ́ á máa wo ohun tí ó ṣẹlẹ̀ lónìí bóyá àwọn fámìlì ìyàwó àwọn náà wá sọ orúkọ ọmọ wọn eléyìí tí wọ́n máa pè wọ́n. Ṣùgbọ́n orúkọ wo lẹ́yìn lérò pó rẹwà tójú orúkọ onígbàgbọ́ tójú jẹ́ kìrìsìtẹ́nì tá a lè fún àwọn ọmọ wa mẹ́tẹ̀ẹ̀ta gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń sọ sí abala àríwísí. Lateef Adédìméjì ti wá bọ́ síkànnì ayélujára lẹ́yìn orúkọ ọmọ wọn tí wọ́n gbé jáde lánàá. Ó fi fọ́nrán síbẹ̀ èyí ibi tí òun àtìyàwó rẹ̀ tí wọ́n ti ń jó tí wọ́n ti ń yọ̀ tí wọ́n ní àwa ti bímọ dandan ni mo yọ fọlọ́mọ ijó ọlọ́mọ o àtọ̀tà rìbótò. Mo rí pé ẹ̀yin náà ti mọ orin kí wàá ló kọ síbẹ̀. Papa Betta kọ pé yesterday lánàá we officially named our 3 king. A fún àwọn ọmọ wa àwọn ọba wa mẹ́ta a fún wọn lórúkọ in an intimate circle of love. Ẹ ti mọ̀ ní tight setting tí fẹ́ wà. Mo rò pé tí yẹn ó wá fẹ́ sọ orúkọ ọmọ tí àwọn sọ àwọn ọmọ wọn náà. Ó ní Rahim Abdulrahim, Rakeem Abdulrahman lálákọ̀ọ́kọ́, Rahim lẹ́lẹ́kejì Abdulrahim, Rakeem lẹ́lẹ́kẹta. Ó sì táàgì péèjì àwọn ọmọ rẹ̀. Ó wá tún jẹ́ ó yé wa pé kì í tán síbẹ̀ o àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ ó jẹ àjẹyó ẹ ó tún di ìlọlé. Ó wá ní tó bá ti ju oṣù July ẹ mọ̀ pé May la wà May June July tó bá ti di July we are coming for you. Àwa ń bọ̀ gan-an báyìí wọ́n ti dájọ́ sórúkọ ọmọ. With the big celebration the Thanksgiving party will be for everyone to witness. Ó ní gbogbo èèyàn làwọn pè síbi òní ti July táwọn fẹ́ ṣe. God's goodness date will be announced soon. Ó ní bó bá ṣe ń lọ bí ìjọ náà bá ṣe lọ àwọn ọmọ fi tó gbogbo wa létí. We are forever grateful to God. Ó wá láwọn dúpẹ́ fọlọ́ and to everyone àti gbogbo àwọn ènìyàn that came to celebrate with us. Gbogbo àwọn tí wọ́n bá wọn dúpẹ́. Kò tán síbẹ̀ ó tún fi nǹkan kan síkànnì ayélujára. Ó kọ síbẹ̀ pé all the cute baby picture flying around our baby. Ó ní gbogbo fọ́tò tẹ́ ti ń rí láti ìjọ yìí táwọn ń gbọ́mọ lọ́wọ́ tí àwọn kan ń gbọ́mọ lọ́wọ́ kìí ṣe tiwa o. Once we are ready to put out our baby's face ìgbà tó bá tá a bá ṣe tán láti fi ojú àwọn ọmọ wa hàn sáfẹ́fẹ́. Best believe you will see it on our page first. Ó lórí page àwọn lẹ́ẹ̀tì rí táwọn bá ṣe tán àti fi fèsì àwọn ọmọ gbogbo àwọn tẹ́ ń rí hùn kò sí ń tọ́jọ́. Believe you see it in her. Please don't take the fake or AI picture flying around on social media platforms. Ó ní gbogbo àwọn tí wọ́n ti ń gbọ́mọ lọ́wọ́ nígbà AI ní o AI ní wọ́n fi ń create ẹ̀yin náà ti mọ̀ àti wà láyé AI tó jẹ́ pé àwọn ènìyàn ó fi AI wọ́n ó fi change nǹkan wọ́n ó fi create nǹkan kọ́ lọ́wọ́ bá kọ́ sàánú wa lórí ilé òní kó forí ẹ̀sẹ̀ gbogbo wa jù wá sẹ́mọ̀. So bó bá ṣe ń lọ ní ti July àmọ̀ jẹun bó bá sì ń lọ kété tí àwọn fámìlì ìyàwó táwọn náà bá ti fún àwọn ọmọ wa lórúkọ ìgbàgbọ́ tó dùn ún gbọ́
tó dùn ún wò á jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ mọ̀ tí congratulation lọ.